Àkànbí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ odò lórí òòṣà ni àwọn tó sọ̀rọ̀ pé ṣe bọ́mọ òòṣà yẹn orí òṣùpá ló máa ń kọ́ nígbà kan ṣùgbọ́n borin náà ló ní múrí oníṣẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ odò lórí òòṣà ni àwọn tó sọ̀rọ̀ pé ṣe bọ́mọ òòṣà yẹn orí òṣùpá ló máa ń kọ́ nígbà kan ṣùgbọ́n borin náà ló ní múrí oníṣẹ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ìlàyé ọba mi ara tó fún lóye àtọgbọ́n. Ọpẹ́ èkejì kó máa jẹ́ ti ṣàìdí ìlọ́dọ̀ múzi tó ní múrí òṣìṣẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ odò lórí òòṣà ni àwọn tó sọ̀rọ̀ pé ṣe bọ́mọ òòṣà yẹn orí òṣùpá ló máa ń kọ́ nígbà kan ṣùgbọ́n borin náà ló ní múrí òṣìṣẹ́. Mo wá fẹ́ kí àwọn onídẹ̀ mi àwọn bàbá mi náà ni àwọn tó ń fẹ́ mi lọ́gàn ni lójú mi lẹ́yìn mi tí wọ́n fẹ́ mi lòtítọ́. Èmi nìkan kọ́ ni wọ́n fẹ́ oníṣẹ́yìn èmi pẹ̀lú ọ̀rẹ́ mi Indíríà ló máa ní ọba lọ́lá nílùú Ìbàdàn táwa làwọn tí mo ń sọ níṣẹ́yìn Ṣọmọlájérò èèyàn bá mi léjì rẹ̀ àwọn méjèèjì mo sọ pé rìn náà ta o gbogbo ìwọ tó bá fẹ́ ra rìn sẹ́yìn má ṣe èméjì tẹ̀lé mi lọ sọ́dọ̀ wọn ajá ni wọ́n wà tẹ́tẹ́ ń ta ọjà tiwọn èèyàn bá mi tó ń jẹ́ Tàòfíìkì ni èèyàn ó láti tó ń jẹ́ Tàòfíìkì ni gbogbo ìwọ tó fẹ́ lọ́gọ́ tó wà pa ó wà ní Nàìjà ó fẹ́ lọ́gọ́ London o Nàìjà ló wà ó fẹ́ lọ́gọ́ Amẹ́ríkà ó wà ní Nàìjà ó fẹ́ lọ́gọ́ Ìtàló má ṣe èméjì tẹ̀lé mi lọ sọ́dọ̀ wọn a ní Ìdúmàgbò tẹ́tẹ́ ń ta ọjà tiwọn èèyàn lukú tó ń jẹ́ Sàgálò ní number one transport alápàpà number one transport alápàpà àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀rẹ́ bí ọmọ ìyá Royal Parliament olúfimọ́ náà ń pè wọ́n ọwọ́ yín èyí tó lọ sókè o mo bẹ̀ lọ́hùn pé kó má ṣe wálẹ̀ mọ́ tí ò bá wá wálẹ̀ kọ́lọ́njọ́ máa gbòòrò sí i.